eégún àárọ̀ tó máa kọ́ làdé fún Ọya lénìí òun lẹ́ ń wò yìí. Ìgà ìlérò ẹ̀yìn láwà tí a ti ń ṣe ọdún egúngún ní òsì quarters ní Gbẹ̀sàmàlé. ṣé ń gbọ́ ọmọ yẹn ń sa eégún ẹ̀ Olúkòkíò ẹ̀rọ pẹ̀sẹ̀. Lára àwọn eégún tó tún jáde láàárọ̀ tèní àwọn lẹ tún wò yìí. Ṣé mo sọ fún yín mo ní eégún pọ̀ ní òsì, eégún pọ̀ ní òsì quarters, mo sọ bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ ẹṣin olóró lára àwọn eégún ní òsì ni. Ẹṣin olóró òun ló ti ń kọsẹ̀ yìí. Ẹṣin òróró òun ló ti fi kalẹ̀ sí yìí. Àwọn ìyàwó lé àwọn náà fa ẹran wá fún yìí, àti ìyàwó àtọmọ lé ìkan náà ní wá. Ẹ jẹ́ ká gbọ́ wúre lẹ́nu ẹṣin òróró.
ẹ bá a sún sẹ́yìn a lè dúró síbẹ̀ ibi tá a fẹ́ dúró sí ká lọ dúró bá wa. Oya ìwòran oya ṣàlẹ́ wa oya. Ẹja. Ẹjọ bá a sí ní ìlú. Ẹṣin olóró òun ló ti ṣàdúrà fún àwọn ọmọ ẹ̀ yìí wọ́n fa ẹran fún un bákan náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ná owó fún un. ẹran tí wọ́n fà fún ẹṣin olóró òun náà ti dá dùbúlẹ̀ tán fi ọ̀bẹ sí lọ́rùn yìí ṣẹ́ ti rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti dúnbú ẹran náà ọdún ti yàwó. yàrá pé ẹṣin olóró náà lẹ́yìn tí wọ́n ti náwó fún òun náà tún wá padà òun náà fún gbogbo àwọn ọmọ ẹ̀.
baálẹ̀ pápá ewé Dáìró láti orílẹ̀ Agége àwọn ló dé síbi eré ọdún nílùú Ìgbẹ̀sà yìí. Àròbálẹ̀ o, wọ́n ti fún ẹṣin olóró ní owó. Ẹ rí i pé ọtí wọ́n tún gbé fún ẹṣin olóró yìí. Wọ́n ṣe ń fún ní owó bẹ́ẹ̀ náà fún lọ́tí, wọ́n tún fún lẹ́ran. Ẹ rí i pé eégún ńlá ni. Àwọn oníbàtà wọ́n ti kó bàtà wọn dé yìí. Ẹ rí pẹlẹmbẹ wò lọ́jọ́ tèmi. Ẹṣin olóró ẹ rí i pé ó ti yípo roundabout tó wà ní òsì, ẹ̀sà òsì ló wà yìí. Àti ọba elect Abu Jelili Òdòdó Àkóyí, ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. Bákan náà baálẹ̀ ti Ìjàgẹmọ, òkè ẹ̀yìn náà ẹ kú àfìdíbalẹ̀ ńbẹ̀ o, ẹ káàbọ̀ sórí ètò yìí.
bí Àkòyí ọba elect Ìjẹ́ Òdòdó wọ́n ṣe ń fún eégún lówó bẹ́ẹ̀ náà ní baálẹ̀ ti Ìjàgẹmọ ni àwọn náà wọ́n fún eégún lówó wọ́n fún nílùú lówó.